ẹ má wọrí ẹ sì máa gbọ́ tán Òbésèré dáadáa ṣé ẹ mọ̀ pé mi mo já yín kò sí nobody tó já yín o gbogbo àwọn blọ́gà Òbésèré mo fẹ́ kọ́ wọ́n ṣáìtì mi o máa fi èpè máa fi kádàrá padà máa pàdé wọn kọjá láyé máa yí mi lórí ìdánù lójú oorun wọn èmi ibi tó ti ń ṣe program lórí TikTok ló ti máa yá wèrè àwọn yìí ẹ máa fàṣọ lé ẹ mú kiri Òbésèré olóòtálẹ̀ ní Canada ó tún ta ilé epo ẹ̀ tó wà ní Washington ó ta ilé epo ẹ̀ Washington ó wá ń mówó yẹn ó wá fi ń kọ́ lébi mẹ́rin lọ́ra lébi mẹ́rin márùn-ún ó lọ́ọ́ rọ̀ da ó lọ́ọ́ tún kù ó wá ń kọ́ dẹ́mu lé Paso ṣẹ́ni pé onímọ̀ yẹn ti dàrú. Aujourd'hui aussi, c'est... Tiens, avec parce que comme on dit, on a du chibou, il y a un moment pas. Ça la bien chibou. Àti bàbá yọ já mi bàbá tí mọ́tò máa pa tí ò ní jèrè ọmọ ẹ̀ láṣẹ Ọlọ́run yẹn. Bàbá yẹn máa kúkú òjijì ni o. Ìwọ bàbá yọ já mi yẹn tó lọ sọ̀rọ̀ Paso láyé dá. Pé kí ló kọ́ ọgbà ọdún olókọ́lé fún yẹn gbogbo kí Òbésèré sọ fún ẹ gbogbo pé Paso kó lọ kọ́ lè mí báyìí kó jẹ́ ti tiẹ̀. Ìgbélé yẹ ló tún ṣe. Orí ẹ̀ burú ilé yìí ló máa wọ báyìí. Ló máa gbé ilé yìí lọ. Ìdí máa gbé ilé yìí. Bàbá yọ já mi ẹ̀ ní ìṣòrí tọmọtọmọ yẹn lórí burúkú àgbàlá. Tiagasa. Ṣé Paso wà náà tẹ́lẹ̀ máa fi wọ́n? Tiagasa. Wèrè tó lóyún jáde tó fún yín lọ́wọ́ tẹ́lẹ̀ fi ra fùfú àtẹ̀bà. Ìbáṣà. Ẹnu yín yọ̀ ní wèrè. Orí burú ni. Àti olórí burúkú ẹ̀gbọ́n tó lọ́ọ́ fẹ́ẹ́dẹ̀ orí burúkú ló ṣe lọ́rọ̀ yìí. Àwọn èèyàn tí ọ̀nà ti bí ẹ̀dọ̀ wá kọ́dà lórí burúkú. Mo fẹ́ kọ́ blọ́gà ẹ̀ jáde ni o. Sórí àwọn yẹn ló máa kó bá ẹ gan. Àwọn blọ́gà ẹ̀ ń fẹ́ kó jáde. Bàbá Lékan máa bójú yín jẹ́ gan. Bàbá Lékan ẹ̀ mọ̀ mi mo mọ̀ yín. Ó ti yé yín. Bàbá Lékan ẹ̀ mọ̀ mi mo mọ̀ yín. Alhaji Abbas ẹ̀ mọ̀ mi mo mọ̀ yín. Máa bójú yín jẹ́ gan ni o. Máa tẹ́tẹ́kùtẹ́ ni o. Ajé. Ẹ lọ ń wá ẹ lọ ń pa ẹ lọ ń lọ́dọ̀ Paso ẹ lọ ń ṣe yamayama ẹ lọ ń bẹ̀rẹ̀ náà ló ń wò yín kó sọ̀rọ̀ ọ ẹ lọ ń gbà ìrìn aṣọ lọ́wọ́ yín ẹ fún ní nǹkan ẹ jù lọ ẹ bẹ́ẹ̀ náà lórí burúkú ọmọ wèrè lórí burúkú àbúrò yín tí ò lè kọ fújì mọ̀táyé ti bàjẹ́ Valentine á sì ní ọmọ wèrè ọmọ tẹ́gbàjẹgbà ẹ̀ ó sì ń bọ̀ tọ́ bá ti bí ìyá yín rè kẹjọ́ kọ́ blọ́gà yẹn wà bí ìyá yín ṣe rí Abbas Akande máa sọ fún yín ẹ̀yin máa stop àwọn bloggers yẹn kọ́ stop orí burúkú yẹn ẹ wo mi dáadáa wá ẹ̀sìn lórúkọ ẹ̀mí o ẹ sọ fún àwọn blogger yẹn kọ́ jáde kọ́ wa ẹ rí bí mo ṣe máa fi ọ̀rọ̀ bá yé yín jẹ́